Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, á dára fún yín. Gédégédé lèmi, èmi kì í jẹ́ kan kí n sẹnu kẹ́mú. Mo fẹ́ fún yín ní bí iṣẹ́ mẹ́ta láàárọ̀ sàmídì yìí tá ń pè ní ọjọ́ àbámẹ́ta. Tó bá tún di bí ọwọ́ àṣálẹ́, màá tún padà wá láti fún wa ní mẹ́ta sí i. Ǹjẹ́ gbọ́ mi yé? Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, kí ni ṣiṣẹ́ lé lórí? Wò mí, o nídìí ẹ̀ nínú ayé rẹ̀. Àwọn ẹ̀dá kan ń bẹ, wọn a máa gba èrè ẹ̀dá. Àwọn ẹ̀dá kan ń bẹ, wọn a máa wọ́n bá sọ pé wọ́n fowó yíwó fún yàn, tàbí wọ́n fi nǹkan nù yàn lára. Ọ̀nà tí wọ́n gbà gbé aburú sí yàn lára, òun ni káyé ó fi ara nù yàn. Ibi gbogbo làákàyè àwọn èèyàn lọ ni pé bóyá wọ́n fi nǹkan sóúnjẹ fún yàn, àbí èèyàn jẹun lójú oorun, àbí bẹ́ẹ̀ kọ́, ẹyẹ máa bọ̀ wá. Ẹ rí i pé àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ọwọ́ kọ́ ni wọ́n máa ń bà. Bí a bá nawọ́ sí wọn lóde báyìí, wọ́n ó ṣe báyìí, àbí kí wọ́n ó ṣe báyìí. Àwọn sọ pé bàbá lẹ́jẹ̀, ó yé wọn ni. Àwọn ẹ̀dá kan bẹ, wọn ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fún yàn, torí wọ́n mọ irú èèyàn tó jẹ́. Torí wọ́n mọ̀ pé tó bá dọ̀bálẹ̀ fáwọn, nǹkan ṣà wọ́n. Màá wá gbọ́. Tó bá nírú nǹkan yìí, tó bá ní lára, ẹ̀dá yòówù tó bá fẹ́ fi aburú sí ọ ní lára, kódà tó bá bá ọ lọ́wọ́, àmì tó rí ni pé ọwọ́ yẹn ó gbóná. Kò sí ohun tí ó ṣe fún ọ. Kò sí ohun tọ́wọ́ rẹ̀ ó ṣe fún ọ. Dánwò. Wọ́n ní dánwò ló bí ọ̀kẹ́rẹ́ Ògúndáre ní bàbá wọn. Sáyẹ́ǹsì tí mo fẹ́ fún yín ni. Ó dájú, ó pé, ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní ewé tó le gbò, ó dájú jù lọ. Ọ gbádùn mi. Ọyá mú gègé rẹ̀ kọ̀ọ̀kọ́. Kọ̀nà lówó. Bọ́ bá náwó lérí rẹ̀, ò lè ná 2000. Dàbí mo ṣe sọ fún ọ. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Benin, o lè ná kọjá dóòmì, o lè ná kọjá rẹ̀. Bóòlù àti wá ṣe. Ẹ lọ tọ́jú rọ̀ọ́ká tí wọn ò gé àṣẹ rẹ̀ ní o. Ẹ gé ní tí yóò kọjá bí àṣẹ yẹn síwájú báyìí. Ẹ gbọ́, yóò sọ síwájú. Ẹ wàá tọ́jú ewé àwùsá, egbò àwùsá. Wọ́n tí wọ́n ń pè ní àwùsá, àsálà. Ewé rẹ̀, egbò rẹ̀. Kì í ṣe pé wọ́n á ja ewé lọ́tọ̀ níbì kan, wọ́n wá egbò lọ́tọ̀ níbì kan. Ewé rẹ̀ tó wù lórí rẹ̀, egbò rẹ̀, tìdí rẹ̀, pẹ̀lú odidi ataare kan. Èèyàn bá jó. Èèyàn ó fi sí ọrùn ọwọ́, kò níye. Ìbá jẹ́ 5 lẹ sí, kásá ti fi yí kọ ọrùn ọwọ́. Ìwọ tó ọ̀bẹ wá lè sín gbẹ́rẹ́, pò mọ́ òrí. Kó máa fi ra ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Àbí tó bá rí pé ibi tó ń lọ ìyá, wọ́n náwó sí ọ dandan ni, lo ọmọ ìyá mi. Wàláhì wọn ò ní rí nǹkan kan ṣe fún ọ. Wọn ò ní ṣe kí ni mo pè é? Wọn ò ní rí nǹkan kan ṣe fún ọ. Bí wọ́n bá sin sọ́wọ́ àbí wọ́n ṣe kò ní wọlé sí ọ lára. Ó dájú, ṣùgbọ́n ìṣọ́ Ọlọ́run ó jù lọ. Torí Ọlọ́run ló lékè gbogbo ọgbọ́n. Ọlọ́run náà ló sì yọ̀dá ewé àti egbò kárí gbogbo àwọn ẹ̀dá ènìyàn. Ká mi ṣàgbéjì ara. Wọ́n sá máa ṣe kà fún yàn. Ṣùgbọ́n àwọn ẹ̀dá kan bẹ, wọ́n ń sọ ẹ. Ọmọ báwọn èèyàn máa sọ yàn. Ìwọ máa wọṣọ oríṣiríṣi láàrin ọ̀sẹ̀ kan bí wọ́n bá ní sọ̀rọ̀ rẹ̀. Kó máa dá gọ̀jọ̀gọ̀jọ. Ká má làwọn máa ṣiṣẹ́ lára rẹ̀, káwọ̀ rẹ̀ wọ́n máa kọ kó tiẹ̀ tán á jẹ́ni tó ga. Kó mọ ẹsẹ̀ gbé, kó máa dá gọ̀jọ̀gọ̀jọ. Wọ́n ní fàárí ọmọ yẹn ti pọ̀ jù. Èmi ọmọ ẹni tó mílẹ̀ ń gbẹ̀ sí. Èmi ọmọ ẹni tó ń ṣe kinní kan. Á bá tiẹ̀ wá jóbìnrin, akọ ẹ pọ̀. Mọ̀ wo. Ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ bú wo. Wọ́n ẹ̀ ń fi rẹ̀ ni. Má dá lóhùn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọkùnrin lè lò, obìnrin lè lò, ọmọdé lè lò, àgbàlagbà lè lò. Kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ní tó fún yín lọ́kàn sí o. Ẹ má tí ì lọ. Jókòó. Ní ó jókòó, kí ni ń kan lójú? Nígbà bàbá rẹ̀ lè tójú bẹ́ẹ̀ lọ. Ìwọ fi ti bàbá ọwọ́ bàbá àti ẹlẹ́ni. Ti bàbá àti wa làwa ń gbé kalẹ̀ fún yín, ìkọjá àǹfààní fún yín. Tó bá ní bàbá rẹ̀ dájú, bàbá rẹ̀ ń bẹ níbì kan, inú igbó ní gbé. Tí bàbá rẹ̀ bá confirm, kóhun ní ọ̀bọ̀ ta. Èèbó confirm ni wọ́n ṣe fóònù. Ṣé bàbá àti ẹ lè ṣe fóònù? Bàbá rẹ̀ ò lè ṣe fóònù. Mo ní bàbá rẹ̀ kò sẹ́lẹ́gbẹ́ rẹ̀ kí bàbá rẹ̀ ó bóde.
bàbá rẹ̀ náà tiẹ̀ sí fóònù mọ́ńkele kan káyé ọmọ àlè irọ́ ni bàbá ò ní bẹnu bàbá kan ò gbénu gbó mọ́ wọ́n rà àwọn babaláwo gan ifá gan ògbélé àlàpàmọ́ orí táìsì nífà ń gbé láyé òde òní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ti yàtọ̀ á dára fún wa o ayé wa kò ní yẹ lẹ mọ nọ́mbà yìí ó mọ ọdọ +2348032983298 +2348032983298 gbàkásí +2348133155111 +2348133155111 tó bá ti pín nọ́mbà méjèèjì tí ọ lọ ní orílẹ̀-èdè Nàìjíríà bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀yọ̀ fún ní nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 gbàkásí +22954651929 kò jù bẹ́ẹ̀ lọ nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire òun ní ìsàlẹ̀ gbogbo nǹkan náà kọ́lá ẹgbẹ́ rí wọn bá ta kà fún yíyan náà ti tó níbo lọ́dọ̀ mi orílẹ̀-èdè Nàìjíríà abátidé Ìkòròdú garage wọ́n mọ́tò tí ń lọ báyìí kù kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 ẹgbẹ̀lẹ́ lọ́yà kó tó wá mi wá pe nọ́mbà mi o kọ́ máa délé àìmọye ẹni tó ti wá láti Amẹ́ríkà tó jẹ́ pé ńgbà àwọn òpè tẹ́lẹ̀ wọn ní surprise má ṣe surprise tí ò ní túmọ̀ fún mi o rí pọ́ kọ́kọ́ mọ̀ pé mo wà nílé kó tó wá kó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni ní orílẹ̀-èdè Benin ẹ̀yin èèyàn mi ní kò tẹ́ dégà kan níbi tí Túndé ti ń ta mọ́tò ẹ̀yin ọjà dégà kan ibẹ̀ ní ọ̀dọ̀ mi lágbára Ọlọ́run láti Mercredi Suedi Fontredi lágbára Ọlọ́run máa ti wà ní orílẹ̀-èdè Benin kò jù bẹ́ẹ̀ lọ ayé wa o kò ní yẹ ń ta fẹ́ Elédùà ṣe ìta fẹ́ Elédùà kò lè jìnnà sí wa ọ̀sẹ̀ àtúndé ẹ̀yọ́nú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ńbẹ lọ́dọ̀ bàbá Àlàkẹ́ ńbẹ lọ́dọ̀ Balógun ní Paraku ńbẹ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọn ẹ pè mí èmi ọ́ dàrẹ́tì wọn mọ̀ bí wọ́n ṣe tà fún yín fẹ́mi ní o wọ́tọ̀ bára méjì transmi èyí tí jẹ́ pé 20,000 sefa ní ẹyọ kan ṣùgbọ́n ọ̀tọ̀ bára méjì ó jẹ́ 30,000 sefa ire o ire kàbìtì ire gbogbo wa o.